á máa jẹ́ fún ẹ̀yọ, ìmí á máa jẹ́ fún àgún, ìmí á máa jẹ́ fún ìdápara. Ìdápara tá a wá ń sọ nípa rẹ̀ yìí ó lè jẹ́ láàrin onílù sí onílù kejì, ìmí lè jẹ́ láàrin onílù sí olórin, ìmí lè jẹ́ láàrin onílù sí oníjó, ìmí lè jẹ́ láàrin oníjó sí oníjó akẹgbẹ́ rẹ̀, nítorí pé ìlù ẹ̀yọ ni. Kì í ṣe gbogbo ẹ̀ náà ni ìlù ìbáwí tàbí ìlù ìtinilọ́kun ọgbọ̀n. Irú tòní yìí ó fẹ́ dàbí eléyìí tá a mú wá ní series 1 tí a pè ní ìlù ẹ̀yọ náà. Ó yá ẹ jẹ́ ká wò ó. Ohun tó lọ báyìí ni pé àwa ti ń ṣoge kẹ́ ẹ tó ṣoge, àwa ti ń lògbà kẹ́ ẹ tó lògbà, àṣẹ̀ṣẹ̀ ṣoge bẹ́ẹ̀ nígun ni, àwa ti gòkè odò káfárá tó já, ẹ̀yin ló kù kẹ́ ẹ múra. Ṣé wá rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tó wá jẹ́ pé nípa fàájì bá ní, tó jẹ́ nípa ìlù ẹ̀yọ tá à ń sọ yìí náà, tí a máa fi dápara síra wa, tá a máa fi ṣe ẹ̀yọ ara wa, tá a máa fi ṣe ohun bíi ìlù àgún, a máa lù báyìí pé àwa ti ń ṣoge kẹ́ ẹ tó ṣoge, àwa ti ń lògbà kẹ́ ẹ tó lògbà, àṣẹ̀ṣẹ̀ ṣoge bẹ́ẹ̀ nígun ni, àwa ti gòkè odò káfárá ó tó já, ẹ̀yin ló kù kẹ́ ẹ múra. Ayọ́gbà ilẹ̀ mi jẹ́ bàtà ńlá àbìdí ẹ̀rìmọ̀ fẹ̀ǹfẹ̀ kàbàtà ìlú wá bá àwọn ìlú. Èmi lálùlù má ló ti ṣe ọmọ àkàn bí àyàn. Àfìlù kọ́mọ lédè, àfìlù kọ́mọ láṣà, àfìlù kọ́mọ nílù, àfìlù kọ́mọ lọ́rọ̀, àfìlù kọ́mọ lọ́gbọ́n. Ojúbanirẹ́ tí ò dékun ẹni. Òótọ́ àìní ọgbọ́n ni mí, àgọ̀májà ọmọ olúwaṣọ. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ. Series 4 lélẹ́yìí nínú ogúnlọ́gbọ̀n èdè Àyàn tí mo sọ pé àmúbọ̀ wá fún yín. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ. I love you so much.